akọlùkọgbà lóríṣiríṣi lórí ọ̀rọ̀ ẹ̀yin náà wò ó bó là ń bá ọ̀rọ̀ lọ lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo nǹkan ló ti wọ́n. Ẹ wò ó tẹ́ bá dé àwọn shops káàkiri ọ̀pọ̀lọpọ̀ wọn ní kọ́sítọ́mà. Tẹ́ bá wá bí wọ́n lè rè pé kí ló dé tí ò fi sí kọ́sítọ́mà, wọ́n á jẹ́ kọ́mọ iye yìí wípé ọ̀pọ̀lọpọ̀ ò ní owó lọ́wọ́ tí ò wá fi ra nǹkan ní ọwọ́ àwọn. We are on the streets, ojú ọ̀nà kan la wà yìí, ṣẹ́yìn náà ti rí bí gbogbo ojú ọ̀nà ṣe bí sí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ariwo tí wọ́n ń pa ni pé kò sí owó lọ́wọ́ àwọn, kò sí owó àti jẹ àti mu, ó difficult, ó le fún ọ̀pọ̀lọpọ̀. Àwọn sọ pé ìjọba Tinubu yìí ṣó ń pa wá lára ni, pàápàá jùlọ gbogbo àwọn Nàìjíríà àbí ń kó ìṣòro àti ìyọnu bá wa lórílẹ̀‐èdè. Láyé ìgbà kan lára àpò ráìsì ní 7,500, lásìkò 65,000 naira 68,000 naira ni wọ́n ń àpò ráìsì. Ọjọ́ kan Tinubu dùn jù ní ọjọ́ tí ó di pírẹsidẹ́ǹtì, ọjọ́ Tinubu dùn jù lẹ́yìn yẹn. Ọjọ́ yẹn náà ni inú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọjọ́ yẹn gangan nínú wa dẹ̀ bàjẹ́ torí ọjọ́ yẹn ni ọyọ sọ́bsidì epo. Ẹ̀yin náà mọ̀ bá mi ká lọ ìkànnì Yorùbá Dùn Online TV ó ní àmú àwọn ètò ìròyìn wá sí ojú ìwòran yín, pàápàá jùlọ gbogbo ẹ̀yin fans wa tẹ́ wà ní òyìnbó, tẹ́ wà lamẹ́ríkà, London, gbogbo ẹ̀yin tẹ́ wà all over 6 countries àtàwọn ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣé bá a ṣe máa bá lọ ní lórílẹ̀‐èdè Nàìjíríà? Ara ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń pariwo ìlú lé, kò sówó lórí àtijẹ àtimú, ó le fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ẹ wò ẹ mọ́ bá wa ká lọ o, a sì tún mọ́ mú àwọn ìròyìn lóríṣiríṣi lọ́kọ̀ọ̀jọ̀kan wá sí ojú ìwòran yín. Ẹ ṣé o. Èdè Yorùbá dùn lédè, ó dùn láṣà. Ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí ìkànnì Yorùbá Dùn Online TV lórí YouTube rẹ. Bàbá yìí ti dé. Ẹ wò mí, èmi lọ́mọ aládé àlàáfíà. Adé òde ọ̀kẹ́. Àfìsí àpààyè. Àfìsí àpààyè. Gbogbo yìí ti rógò. Àfìsí àpààyè. Ẹ ti rógò. Àkànní yóò dá fún ọ tí ó pọ̀. Àkànní yóò dá fún mi tí ó pọ̀. Àfìsí àpààyè. Àfìsí àpààyè. Subscribe to my YouTube channel Yorùbá Dùn Online TV. Ìkànnì tó dára ni ẹ máa wò ó. Àwọn èèyàn láwọn ọ̀tà mọ́ pé kò sí ọjà. Ọ̀pọ̀lọpọ̀ they are complaining about the market. There's the cost price of the food. When we buy food, we cannot come and buy food and sell it the same way we buy it because the food is very, very expensive. We ourselves cannot afford it. Ṣé ẹ ti ń gbọ́ báyìí ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà? Àwọn nǹkan tí àwọn èèyàn ń là kọjá lẹ ti rí, kò sówó, gbogbo nǹkan le. Èlò ni wọ́n ń ta ráìsì níbi tí wọ́n wà. Níbi tèmi wà ń sìn tí mo ti lọ béèrè pé èlò ni wọ́n ń ta ráìsì. Wọ́n ń ta ráìsì ní 70,000 naira, 72,000 naira ni wọ́n ń tà fún ráìsì. Èlò ni wọ́n ń tà láyé ìgbà kan. Torí ìdí èyí ìjọba Tinubu yìí ó ń ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lára. Àwọn èèyàn tó wá ń gbé yẹ̀wò wípé ṣé ìjọba Buhari gan fẹ́ dáa ju ìjọba Tinubu lọ. TV wọ́n sì ti ṣàlàyé wípé ó ṣeé ṣe o, ó dẹ̀ lè má ṣeé ṣe kí Sunday Igboho padà sórílẹ̀-èdè Nàìjíríà láti wá ṣòkú màmá ẹ̀, ṣùgbọ́n awuyewuye sì ń lọ lórí lọ́wọ́ lórí social media. Ní 1977 Ọbásanjọ́ tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó kó gbogbo àwọn òrìṣà àgbáyé jọ. Ẹ tú ọ̀rọ̀ yẹn sọ bàbá, ẹ máa tú ọ̀rọ̀ yẹn sọ, àwọn èèyàn ń gbádùn yín. Ọbásanjọ́ tó jẹ́ president orílẹ̀-èdè Nàìjíríà, our former president, ó kó gbogbo àwọn àjọ àgbáyé jọ ní gbogbo àgbáyé láti wá celebrate Festac tó jẹ́ òrìṣà àgbáyé. Tó bá jẹ́ pé bí ó ṣe kó gbogbo àjọ àgbáyé, gbogbo àwọn ìlú orílẹ̀-èdè gbogbo àgbáyé tí wọ́n ti kó jọ, tó bá jẹ́ pé Ọbásanjọ́ celebrate tó fi ògo fún Ọlọ́run ni, ó ṣeé ṣe kí peace Nàìjíríà bẹ́ẹ̀ ni kí ẹnikẹ́ni kọ́mọ̀ rí kí ó bọ̀. Mo ń gbádùn yín lọ bàbá, mo ń gbádùn yín. Ibi tí nǹkan dé dúró yìí, Ọlọ́run nìkan ṣoṣo ní ọ̀nà àbáyọ. Ohun tó lè ṣe, ó ní èmi yóò ṣiṣẹ́ nítorí orúkọ mi kí ọmọ bá di ìsọ̀rọ̀ òdì sí láàrin àwọn kèfèrí. Bàbá tẹ bá wà wò àwọn wòlíì wọn ń parọ́ lórí social media, à ń wò wọ́n dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì lórí social media wọ́n ní tí Sunday Igboho bá wá sórílẹ̀-èdè Nàìjíríà, wọ́n ní Ọlọ́run fi hàn àwọn wípé ìjọba ò mọ̀ Sunday Igboho. Ṣé Ọlọ́run fi nǹkan kan ẹ̀yin bàbá? Nípa ọ̀rọ̀ Sunday Igboho, èmi kì í ṣolóṣèlú, mi ìdè kì í dìbò. Sunday Igboho náà kì í ṣolóṣèlú. So ṣùgbọ́n ń tọ́ wà rèé, àwa Yorùbá náà fún wa lára wa
bí a bá jàjàgbara láti gbara wa tí a gbà kan bó lọ́wọ́ mú bẹ́ẹ̀ ni gbogbo wa nílò ìgbìmọ̀ ṣọ̀kan láti fi ọwọ́ ṣọ̀kan Yorùbá bọ̀ wọ́n ní ọmọ ẹni ìfìdí bẹ̀rẹ̀ ká kí àkúrò ìdí ọmọ ẹni. mo ń gbádùn yín bàbá torí pé Yorùbá ni wá. Yorùbá náà sì ní Sunday Igboho. Yorùbá ní Sunday Igboho ṣùgbọ́n ohun tó ṣe Yorùbá tó ti wà nígbà ìṣẹ̀ṣe tí a ó lẹ̀ ti fún Yorùbá ní èpè ó ní ẹnu wọn kò títí di àkókò yìí kí ló dé tí ọmọ Yorùbá ọmọ ṣe ntánàdí ẹnì kejì ẹ tẹ ẹ bá rí Haúsá bẹ́ẹ̀ ni ránkà dédé ní àgéṣekù ní tẹ ẹ bá rí Yorùbá tẹ ẹ bá rí Ìgbò ọdún ma ibi wọn bá sọ̀rọ̀ sí ní àdéhùn máa wà ṣùgbọ́n tí a bá ṣèpàdé láàrin ọmọ bíbí Yorùbá náà ni ó tún gbé yẹn ẹ má do lórí burúkú lóhùn so ẹ̀mí ọ̀dàlẹ̀ ní gbénu wa àfi kí Ọlọ́run kó ṣàánú fún wa ẹ rí gbogbo àwọn tó jó lórí olórí wa tó jó lórí ṣe bẹ́ẹ̀ ènìyàn Ọlọ́run sì wà ènìyàn níyì Adédòkun ní Iléṣà tí Babangida ní pé kán lọ fún ní 504 tí ó sì fún ní owó pé kán lọ fún ọ̀dà padà ó ní kó ṣègbè pẹ̀lú òtí owó ẹ̀ so ó ní bóun bá kú lónìí ó ní ènìyàn 10 yóò dìde láti mọ bá sí Olúwa lọ gbogbo àwọn tí wọn wá jẹ́ aṣíwájú tí wọn jẹ́ olórí tí wọn jẹ́ igi lẹ́yìn ọgbà tí wọn nífọ̀lẹ́ kaná tí ẹnu wọn tókè ṣé wọn padà dalẹ̀ ṣé wọn jàjẹbánu Ọlọ́run nìkan ṣoṣo. bàbá tẹ bá wò ọjọ́ Tinubu jù jùlọ láyé ní ọjọ́ tí Tinubu di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà bàbá tẹ́ bá wò dáadáa ọjọ́ tí inú gbogbo ọmọ Nàìjíríà bàjẹ́ jùlọ láyé ọjọ́ yẹn níjọ́ tí inú Tinubu dùn jùlọ láyé ọjọ́ wo nínú ọmọ Nàìjíríà bàjẹ́ ọjọ́ tí Tinubu tó yọ owó orí epo subsidy tá a ti rò pé tí Tinubu bá di orí oyè gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó tún jí ọmọ Yorùbá ọmọ adúláwọ̀ pé yóò bá wa ṣe dáadáa bàbá ṣé ìjọba Tinubu ń rọ̀ wá lọ́rùn mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ ni. lótìtọ́ àti lódodo ìjọba yìí ó le koko. ẹ tún ọ̀rọ̀ yẹn sọ bàbá àwọn èèyàn fẹ́ gbọ́ yín. lótìtọ́ àti ní òdodo ìjọba yìí ó le koko. nígbà tí èmi ti gbọ́njú ní 1982-83 agbárí ẹja aláràn sísì ni wọ́n ń tà á bẹ́ẹ̀ ni ear grow tó di 300 yìí wọ́n ń tà náà ní sísì ṣùgbọ́n ẹ wo bíríkìtì ní nǹkan yìí nígbà tí Babangida dórí oyè tí gbogbo ẹ̀wọ̀n gógó tí wọ́n dá kápítà padà sí Àbújá ìgbà tí gbogbo nǹkan padà yí papọ̀ ṣebí tanikasness ayé kòrónà wọ́n ṣí bọ́dà tí ilẹ̀ Haúsá àwọn Haúsá ń jẹ wọ́n mu ṣùgbọ́n wọ́n fara ní wá bíbí ìgbà tí a tún fẹ́ ṣe kíni tí wọ́n tún fẹ́ ṣe iléyá tí àwọn ṣe kíni tí àwọn fẹ́ kírun ní ọ̀hún bẹ́ẹ̀ ni wọ́n ṣí wọn lẹ̀ pẹ̀lú orí ọ̀fẹ́ ṣùgbọ́n tí Yorùbá bí wọ́n tún fi òfin dè wá bíbí pé a gbọ́dọ̀ ṣe kíní kan a gbọ́dọ̀ rí kíní kan ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Yorùbá jẹ́ ẹ̀yà tó ní sùúrù Ọlọ́run nìkan ṣoṣo ló lè bá a dá sí nǹkan yìí ohun tó ti bàjẹ́ ọkọjá bìkíáfù kó tó di pé Tinubu débẹ̀. ẹ tú ọ̀rọ̀ yẹn sọ ohun tó ti bàjẹ́ ọkọjá bìkíáfù ọkọjá ohun téèyàn lè tún ṣe ní ọdún 10 kó tó di pé Tinubu débẹ̀ gbogbo àwọn tó ti kú lórí oyè náà ti jẹ àjẹkán eégún so wọ́n ti jẹ àjẹfọwọ́rọ́gì ìgbàgbé wọ́n ti bà nǹkan jẹ́ ṣe bí bákan ni àwọn Awólọ́wọ̀ ṣe ń ṣèjọba tẹ́lẹ̀ àti Bọ́lá Ìgè tìlú fi rojú tìlú fi rọrùn ọ̀dà ẹ̀kọ́ ọ̀fẹ́ sílẹ̀ ọ̀dà ìwòsàn ọ̀fẹ́ sílẹ̀ ẹ wá wo gbogbo àwọn olórí wa lónìí ìbò lọ́dọ̀ sí gbogbo lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ẹ ronú gbogbo lọ́balọ́ba ní ilẹ̀ Áfíríkà ọ̀rọ̀ dọwọ́ yín ọ̀dọ̀wọ́ ọmọ Nàìjíríà. bàbá wọ́n ń jí àwọn ọba gbé wọ́n ń pọba nílẹ̀ Yorùbá ọdún ọba 3 tán ti pa nílẹ̀ Yorùbá báyìí bàbá kí lẹ rí sọ̀rọ̀ yẹn. ohun tó fà ni wípé ààbò tó péye ni ò sí ẹ rí mi pé ẹni bá máa jọba bẹ́ẹ̀ ni ẹni bá jẹun gbọ̀ngbọ̀n ni yóò tilẹ̀kùn gbọ̀ngbọ̀n tí ọba bá tọ́ba tán ẹ wo ọba Aláàfin Ọ̀yọ́ bẹ́ẹ̀ ni nígbà tó ikú bàbá yèyé ta ló tó kó lọ́nà ọba Ọọ̀ni of Ifẹ̀ alágbára wo ló tó dènà d'Olódùmarè bẹ́ẹ̀ ni àrólé Oòduà òsàní mo ní àǹfààní láti bọ ọba Ilé-Ifẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ni Ọ̀jájá ní ọjọ́ tó ń lọ sí ìlú Ọ̀fà láti lọ kí Ọlọ́fà Ọ̀fọ̀ Ọlọ́fà ọjọ́ yẹn ni mo gbá ọwọ́ rẹ̀ mú tí mo sì kí pé àrólé Oòduà Ọ̀jájá igbákejì òòṣà pé àpèrè bàbá yóò gbé ọ èmi náà ń lọ ń bá ìyàwó mi wà ní skul ní Ọ̀fà ní ọdún yẹn náà ni mo pàdé wọn lọ́hùn bí ó ṣe ń lọ ṣe bí àárín inú igbó agárádáragó ní ojú ọ̀nà tí gbogbo ènìyàn lọ wọn sì dá dúró ta ló lè dá dúró ta ló tó bẹ́ẹ̀ àwọn ẹ̀ṣọ́ tó ń bẹ lẹ́yìn tí ó fárun wọn sákìtìmọ̀ nínú bẹ́ẹ̀ ni
bí akọ́dà bẹ́ẹ̀ ni wọ́n lé ní 20 ẹ̀tọ́rẹ́jì ń bẹ lẹ́yìn ibo náà ti rí ojú ta ló fẹ́ sínáwó olúkòkò lójú torí pé nǹkan bẹ́ńlẹ̀. bàbá gbogbo àwọn èèyàn tó wà nílùú òyìnbó pàápàá jùlọ àwọn tó wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà wọ́n ń pariwo pé Sunday Igboho ò gbọ́dọ̀ wá sórílẹ̀‐èdè Nàìjíríà ó ṣeé ṣe kán mú kí lẹ rí sọ̀rọ̀ yẹn bàbá. bó ṣe rí olóòótọ́ ìlú òun lò sí kan. tọ́lọ́bọ̀ wá sòkú ìyá rẹ̀ nílé ni o. nígbà tó ti wá fẹ́ sòkú ìyá ẹ̀ tó ti jẹ́ pé iṣu ti wà lálẹ̀ ohun tó nílò náà ni pé àwọn tó bá jẹ́ olórí tí ìjọba tí agbára ń bẹ lọ́wọ́ wọn kó béèrè orí ọ̀fẹ́ lọ́wọ́ wọn. kó béèrè orí ọ̀fẹ́ lọ́wọ́ wọn. èèyàn ti ṣe wá fẹ́ sìnkú ìyá ẹ̀ kí ló dogun. ṣé owó ló fẹ́ jí gbé ni àbí ìlú ló ń bá wá dàrú ṣé bó kú ìyá ẹ̀ ló fẹ́ wá ṣe. so ibi tó fi jẹ́ pé Yorùbá ohun tí a jẹ́ lẹ́rí yẹn tó bá jẹ́ ilẹ̀ Haúsá ni bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ sá ni. wọ́n ẹ bá wa subscribe sí ìkànnì Yorùbá Dùn Online TV lórí YouTube rẹ. bàbá yìí ti dé. ẹ wo mi èmi náà ọmọ aládé àlàáfíà. adé orí ọ̀kẹ́. àfìsí àpààyè. gbogbo yìí ti rògbò. àfìsí àpààyè. ẹ ti rògbò. yóò dá fún ọ tí ó pọ̀. àkànjọ yóò dá fún mi tó pọ̀. àfìsí àpààyè. Subscribe to my YouTube channel Yorùbá Dùn Online TV ìkànnì tó dára ni ẹ máa wò ó. ọ̀rọ̀ yìí wá da omi tútù sí ọkàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá àtàwọn tó jẹ́ ọ̀rẹ́ àti gbogbo àwọn tó jẹ́ ọ̀tá olóyè Sunday Igboho. gbogbo wọn pátá wọ́n ṣàfọwọ́lẹ́rán wọ́n farabalẹ̀ wọ́n ń wo ibi tí òpó ọ̀rọ̀ yìí tí ó padà wò sí. kí lẹ ní ìṣẹ̀lẹ̀ báyìí lásìkò. tó ń ṣẹlẹ̀ báyìí ẹja lèmi ń tà gbogbo ọjà wa ló ti wọ́n tó dìgbà tí ọmọ Nàìjíríà bá ronú kú. ṣé wàá láìkí ìjọba Tinubu. ìjọba Tinubu mi ò láìkí ẹ̀ mi ò tiẹ̀ gba tiẹ̀ rárá ara ti níyànjú. Alámọ̀gún tẹ̀lúdó ọmọ ará ní pàdé ìjà lójú ọ̀nà ó gbìyànjú agbára rẹ̀ kò sì dalẹ̀ ìlú Mọdákẹ́kẹ́ àkọ́ráyé. ìbẹ̀rù. Ṣàngó. olùkóso. ìbẹ̀rù bàbá wa Jòǹgbé àwọn ọmọ Yorùbá ṣó yẹ ká Jòǹgbé ni ọ̀rọ̀ yìí nílò ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ Yorùbá torí ìran ọmọ Yorùbá ìran tó lágbára ni Yorùbá lọ̀tá Yorùbá. gbangba dẹkùn kedere fẹ́ bẹ̀ wò ǹjẹ́ ṣé Sunday Igboho máa wá síbi òkú ìyá rẹ̀ àbí kò ní wá. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nílẹ̀ àti lókè òkun wọ́n ń fìwé àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ bọ́pọ̀lọpọ̀ ṣe ń pè lórí aago. àwọn kan sọ wípé ẹ má jẹ́ kí olóyè Sunday Igboho wọ orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ làwọn kan sì tún sọ wípé tó bá wọ orílẹ̀-èdè Nàìjíríà kí ni nǹkan tó máa ṣẹlẹ̀. ìbéèrè mi gan rèé lọ́wọ́ gbogbo àwọn ọmọ Yorùbá kí ni Sunday Igboho ṣe. wọ́n á rẹ̀ ran ẹlòmílẹ̀ rẹ̀ 200 wọ́n á ra aláwa ẹgbẹ̀rún lórí 1000 èsì báyìí ẹ̀rọ 1000 báyìí òní báyìí ẹ̀kan lẹ́yìn báyìí 300 naira ni. ní ẹyọ kan tẹ́ mú lọ́wọ́ yìí. méjì báyìí ní 500 naira pàṣẹ ta ní sunu tá a bá ta báyìí kò lè pè wá. Ọlọ́run ọba nìkan ló màdìtú ọ̀rọ̀ yìí bóyá bó ṣe rí lọ́kàn tiẹ̀ ó lè yàtọ̀ sí bó ṣe rí lọ́kàn tèmi. mo mọ̀ pé èrò olúkálùkù wa lè sọ̀tọ̀tọ̀ síra wa mọ̀jàmọ̀sá là ń mọ akíkanjú lógun akíkanjú tí ọ̀bá mọ̀jà tí ọ̀bá mọ̀sá ogun ní gbèrú wọn lọ. ta ní ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ìyọ̀kan bó o bá ní kọ̀ọ̀kan bí o bá kàn ọ́ lónìí ọmọ bọ́yá yóò padà kàn ọ́ lọ́la. kùrùkẹ̀rẹ̀ àwọn agbébọn nílẹ̀ Yorùbá eléyìí mọ̀ tó pọ̀ jù ká jí ọmọléèwé gbé ká jí àwọn ènìyàn jàǹkànjàǹkàn gbé. ìbẹ̀rù. Ṣàngó. kí ni nǹkan tá a ní ṣe sí i. ààrẹ Ahmed Bọ́lá Tinubu ọmọ Yorùbá nìyín ọ̀rọ̀ yóò gbọ́dọ̀ mọ lọ bí ṣe ń lọ. mo mọ̀ wípé nínú ọkàn yín ẹ̀yin náà ti máa ro àwọn ìgbésẹ̀ lọ́lọ́kan ọjọ́. àwọn bèbè ká tún bóyá fẹ́ pè láì dọ́sí àwọn àgbàlagbà ya bẹ́ẹ̀ make dem go rest mọ́
kí youth náà ká tún wo bó ṣe máa pè wá ná náà just it. ok ẹ ṣe gan ẹ jẹ́ ká tún lọ sí bòmí. ọlọ́run ẹ bá wa bẹ bàbá Tinubu o I rely on him àmọ́ pé ó lè jáwọ́ kulẹ̀ like this gbogbo nǹkan ti le ju o adé ọjà báyìí sí àmọ́ tún rí kankan rà lọ́jà mọ́ o arìnrìn látàrí àná ìdí moment ọmọ ìlàjẹ mọ́tò sí ọ̀yẹ́ láti wọlé ọpẹ́ já dúró tó lè ní ẹjọ́ ẹ bá wa bẹ̀jọba wá o. èló lè ra ẹja èló ní àwọn ẹja yẹn báyìí èló làwọn ẹja yìí báyìí. ṣé rí ẹja ilé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ ìrà 2020 nísìnyí 9,000 naira ni mo rà o. 9,000 naira èló dẹ̀ lẹ́rà tẹ́lẹ̀tẹ́lẹ̀. à ń rà ní 3,250 tẹ́lẹ̀tẹ́lẹ̀. láwọn ẹja yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀. àwọn ilé 600 là ń ra 20 tẹ́lẹ̀tẹ́lẹ̀ nísìnyí mo rà 6,000 naira lé ní. 6,000 naira nílé ní. 6,000 ni mo rà lé ní yìí o. jẹ́ sàwọn kọ́sítọ́mà yẹn wá ń wá láti wá bá yín rà. àwọn kọ́sítọ́mà wà bí wọ́n máa complain bó ti wọ́n jù. wọ́n complain seriously kò sówó o. kò sówó rárá so everybody was crying. ó ní ẹ̀yin náà lára ó ń pa yín lára ní gbogbo ìgbà. even I give my son 400 naira to eat in this afternoon he's telling me that what did he want to use it to eat. iṣẹ́ ni mo bẹ̀rẹ̀ sí ní fi system àwọn àǹtí mi ló tún bẹ̀rẹ̀ sí ní fi system bẹ́ẹ̀. most of people ọmọ yìí ò tí ì jẹun. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà nílùú òyìnbó tọ́jú ọmọ Yorùbá àwọn náà ń complain wípé orílẹ̀-èdè Nàìjíríà yìí burú torí ọ̀pọ̀lọpọ̀ wọ́n sì ń sọ fún wa pé ká má dìbò fún Tinubu lásìkò gbà yẹn àsìkò Buhari ṣé kò fẹ́ better àsìkò Tinubu. It's more better. Seriously sir àsìkò Buhari da ẹgbẹ́ lè lọ expect pé máa Tinubu 100 naira báyìí. 100 naira èló náà ra bọ́ iyọ̀ tẹ́lẹ̀. ara bọ̀ iyọ̀ tẹ́lẹ̀ ní 200 300 tẹ́lẹ̀ bẹ́ẹ̀ tí náà tún 800 naira báyìí abọ́ iyọ̀. èló náà ní tẹ́lẹ̀. tẹ́lẹ̀ ara 300. 300 tẹ́lẹ̀. wọ́n tiẹ̀ ní gàrí tiẹ̀ tún ti di 800 naira abọ́. wọ́n ṣe tí wọ́n 1,000 gan. no gàrí ti dún 1,000 naira báyìí èló ni wọ́n ń ta gàrí tẹ́lẹ̀. gàrí tẹ́lẹ̀ tara 250 ara 300 tẹ́lẹ̀. kí ni nǹkan tí ṣé àsìkò Buhari ṣó pé wa ju àsìkò Tinubu ṣó pé wa ju àsìkò. bímọ sílẹ̀ ní ebi pa wá gbogbo ọjà ló ti wọ́n àrò jẹjẹ agolo ráìsì kan 300 naira. ní agolo ráìsì báyìí agolo ráìsì kan 300 naira. agolo ráìsì ẹyọ kan 300 naira. 300 naira. ó ní èlò lélẹ́yìn. múrí márùn léwé di ilé. àpò kan ni o. àpò kan lélẹ́yìn báyà rí. àpò kan ni. ṣùgbọ́n bẹ́ẹ̀ bá wò lásìkò yìí tẹ́ bá wà wò dáadáa ṣé àwọn kọ́sítọ́mà wa rajà lọ́dọ̀ yín. wọn ò wá rajà mọ́ ló ti wọ́n jù wọ́n ló ti wọ́n jù ó kàn kúkọ̀ ń gbàwẹ̀ tí wọ́n yàn fún ni. ebi dẹ̀ ń pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. ebi dẹ̀ ń pa ọ̀pọ̀lọpọ̀ ó jàrò bá tọ̀sán tọ̀sán ò bá talẹ́. sẹ́yìn náà ti rí báyìí. a ti rí. mo ń ṣàfihàn kínní yìí fún gbogbo àwọn èèyàn tó wà jákèjádò gbogbo àgbáláyé kí ọ̀pọ̀lọpọ̀ lè bá a mọ bí ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà ní orílẹ̀‐èdè Amẹ́ríkà tó jẹ́ ọmọ Yorùbá àtàwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà lórílẹ̀‐èdè United Kingdom tó jẹ́ ọmọ Yorùbá sẹ́yìn náà ti rí báyìí ẹ rí pé àsìkò Tinubu yìí ó fẹ́ dàbí àsìkò ìjọba Fáráò ìjọba Fáráò ló jẹ́ fún wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyálọ́jà ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe ni wọ́n ń pariwo wọ́n ní ìlú lé kò sówó lóde ebi ń pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. ẹyẹ wo láì nísìnyí múrí márùn lé láì múrí márùn ni kò tó nìkan ọrùn bó ṣe wà yìí. múrí márùn ni èlò lẹ́ǹtà láì tẹ́lẹ̀. 20 naira. Bọ́lá Ahmed Tinubu ìjọba Fáráò níjọba yìí o ṣé kò tí wàá mọ di ìjọba Fáráò ẹlẹ́ẹ̀kejì báyìí níbo là ń lọ gan-an níbo là ń lọ ẹ sọ bí tá à ń lọ fún wa ká mọ̀ wípé ọdún mẹ́rin yìí oko ebi la fẹ́ fi sán nílẹ̀ Nàìjíríà bẹ́ẹ̀ bá jòǹgbé ẹ mọ̀ jòǹgbé o. ṣèbólówó ni mo jẹran àwọn tálítà mìíràn yà jẹ́ pé tí wọ́n bá ní $3 nígbà kan yọ ọ̀sẹ̀ fún alásìkò yọ jẹ kò sí rẹ́ẹ̀mọ́ ní ìsìn báyìí o tó bá fẹ́ sọ pé ó fẹ́ dáná ó fẹ́ mẹ́ẹ̀tì oúnjẹ báyìí ní ìsìn ó bẹ̀ láti 5,000 naira lọ sí. Nàìjíríà ṣé Nàìjíríà yìí ṣó wá ń lé sí i àbí rọ̀ sí. gbọ́ kí ni pé bẹ́ẹ̀ Nàìjíríà ń lé sí àbò ń rọ̀ sí àwọn ìjọba gẹ́gẹ́ àwọn gẹ́gẹ́ mọ̀ pé àwọn gẹ́gẹ́ ìnira gẹ́gẹ́ làwọn lẹ́jẹ̀ fún ìbẹ̀ solution kan tẹ́ lè ṣe fún wa wọ́n mọ̀ wọ́n lè ṣe. lé kò rí nǹkan kan fi sílẹ̀ mọ́ níbo là ń lọ níbo là ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà bẹ́ẹ̀ bá jòǹgbé ẹ mọ̀mọ̀ jòǹgbé ẹ rántí ìlérí tẹ́ ẹ ṣe fún wa o nípínlẹ̀ Ògùn ẹ fọkàn balẹ̀ ẹ ní ká fọkàn balẹ̀ lẹ́pẹ́ pé ohun gbogbo yóò tùbà yóò tùṣẹ ṣùgbọ́n
ìdàkejì rẹ̀ là ń rí o bẹ́ẹ̀ bá jòun gbé ẹ mọ́ jòun gbé o. ìbẹ̀rù. Ṣàngó. Olùkọ́sọ. ìbẹ̀rù. èlò lẹ irú kí lorúkọ àwọn ẹjẹ lẹ́yìn. dàbí àrùn nìyẹn dàbí àrùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ báyìí àrà ní 12.5 11.5 wọ́n ti di 45,000 naira báyìí. èlò lẹ pé 45,000. èlò lẹ dẹ ra pálí ẹ̀ tẹ́lẹ̀. 11.5 45 a jẹ́ pé ó ti lé bí 30,000 sókè tó fi lé ṣáwọn èèyàn wá ń rà lọ́wọ́ yín. ẹ wo ẹ̀rí kúrò náà lálẹ́ sílẹ̀ ìtàkà fúlàní náà ni wọ́n dúró jà nínú báyìí. ṣáwábà yàrá ní 12.5 tẹ́lẹ̀ 11.5 tẹ́lẹ̀ ṣáàlọ̀ ti di 45,000 48,000 naira báyìí. ṣé ìjọba Buhari ọ̀fẹ́ ẹ̀dá jùjọba Tinubu lọ. ẹ bẹ̀rẹ̀ rí aláràn ni. èlò wà láláràn. aláràn òrìjínà wọ́n fẹ́ ra aláràn òrìjínà tí ó mú owó dání gidi yóò rà aláràn yẹn kan 2,105. ẹ dúró o ẹ farabalẹ̀ o aláràn ẹja lẹ ń sọ o. èlò dẹ original ni ṣe pé 2,000 tó wà. bẹ́ẹ̀ ni èlò dẹ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀. kò wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ 35,000 naira. ní pálí ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. náà bá 86,000 naira. jẹ́ sáwọn èèyàn wá ń rà lọ́wọ́ yín. ẹ rí pé kò sí èèyàn kan náà ọjà báyìí ṣe rẹ́rùn náà ọjà báyìí. kí ni lórí ọ̀rọ̀ bọ́jà ṣe rí lásìkò yìí ẹ má parọ́ o ṣé ìlú lé àbólé ìlú rọ̀ àbólé. ìlú lé o. lọ́nà wo. ó lé gidi gan oúnjẹ wọn kò dẹ̀ sówó ńta. kò sówó kankan níta báyìí. kò sówó ńta báyìí o àtijọ́ àti mu gan Ọlọ́run ló ń ṣe. tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọjà tẹ̀ ń ra yìí èlò lẹ máa ń ra àwọn láì tẹ́lẹ̀tẹ́lẹ̀. tẹ́lẹ̀ bàtà ń ra láì tẹ́lẹ̀ à ń ra ní 3.5 à ń ra ní 2.5. ní apẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀tì báyìí nísìnyí à ń ra ní 12,000 à ń ra ní 15,000. 12,000 naira tó wá rọ̀ yín lọ́rùn bẹ́ẹ̀ ṣe ń rà. kò rọ̀ èèyàn lọ́rùn o. àwọn kọ́sítọ́mà ń kọ́ sí àwọn kọ́sítọ́mà ń wá. àwọn kọ́sítọ́mà gan wọ́n kọ̀ pé ó ń pa wọ́n lára bí anything. ó ń pa wọ́n lára ní gbogbo ìgbà ṣùgbọ́n tẹ bá wà wò ó ṣé àsìkò Tinubu ṣé kò fẹ́ burú ju àsìkò Buhari lọ báyìí. bàbá mi ó wọ́ọ̀sì. ó wọ́ọ̀sì. a jẹ́ pé a ti wà nínú ìjọba Fárọ̀ ẹlẹ́ẹ̀kejì báyìí ó ṣeé ṣe ṣe é ṣòro pé ìjọba yìí lè padà dá. ó sì máa ṣìmọ́ pé ó sì máa dá lágbára lọ. torí ìlérí tí bàbá ṣe fún wa ni pé ká fọkàn balẹ̀ ẹ fọkàn balẹ̀ ìlérí tí bàbá ṣe fún wa nu. In fact, the way they are doing this, as if they want to kill the masses with hunger. In fact, they don't want anybody to survive. Even the little money we have spent it, we don't have any more again. The price of goods and services are increasing on daily basis, and our income is not increasing. It's as if we are dying. We have nowhere to be found, so we are tired of this economic crisis that is going on. We don't know what. ṣe bórílẹ̀-èdè ṣe ríre o gbogbo nǹkan ti bàjẹ́ o Olúwa bá wa tún ṣe ni ebi ti fẹ́ pa wá kú àìsàn ń ṣe wá àrówó fi mú lọ síta wọ́n bá ní tún ìdí kọ́ bá ní tún orílẹ̀-èdè yìí ṣe orílẹ̀-èdè yìí k'Olúwa bá wa tún ṣe tó wà bẹ́ẹ̀ kọ́ bá ní tún ṣe olówó tún ṣe ló fi bọ́ bẹ́ẹ̀ mo bá wa tún ṣe. ṣé ìjọba Tinubu yìí sọ ń rọ̀ wá lọ́rùn ni àbí ó ń lé àwa náà la sì dìbò fún pé a rò pé tó bá débẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá a rò pé yóò ṣe dáadáa. àti yóò padà pa wá lára ni. wọ́n bà nǹkan jẹ́ wọ́n fara ni wá wọ́n fìyà jẹ wá gan wọ́n fìyà jẹ wá púpọ̀ kódà eléyìí ó lè ju nǹkan tó ń lé lọ. a wà ní ìsọ̀ àwọn oníráìsì ìsọ̀ àwọn onígàrí ṣé bẹ́ẹ̀ ń ta gàrí náà gàrí èlùbọ́ àbí kúkúrú ẹ̀gúsí ráìsì iyọ̀ sẹ̀mó màmá kí ni ń ṣẹlẹ̀ báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà. ní tí ń ṣẹlẹ̀ yóò yé wa o báàgì ráìsì fọ́nrìn 70,000. ẹ tú ọ̀rọ̀ yẹn sọ. ohun tó ń ṣẹlẹ̀ lórí Nàìjíríà kò yé wa báàgì fọ́nrìn 70,000. fọ́nrìn rice 70,000. èló lẹ mọ̀ rà tẹ́lẹ̀tẹ́lẹ̀. tẹ́lẹ̀tẹ́lẹ̀ 35 40 ọba di times 2 Nàìjíríà ráìsì ó tiẹ̀ tó wá lágbára 65 62 63. èló lẹ rà tẹ́lẹ̀tẹ́lẹ̀. òun náà 40 ní 30 bá a ṣe rà náà nìyẹn. ló ṣàfihàn kínní fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ wà lórílẹ̀‐èdè Nàìjíríà àtẹ̀yin tẹ́ ẹ wà nílùú òyìnbó àti gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ ẹ wà ní orílẹ̀‐èdè àgbáláyé pátápátá ẹ wá wo nǹkan tá à ń là kọjá a ti wà nínú ìjọba Fáráò ẹlẹ́ẹ̀kejì báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń pariwo wípé ǹjẹ́ àsìkò Buhari sí ọ̀fẹ́ ẹ̀dá ju àsìkò Tinubu lọ báyìí lásìkò Buhari 185 naira là ń ra petrol lásìkò Tinubu báyìí à ń rà ní 640 naira màmá tẹ́ ẹ bá wò ó ṣé àwọn èèyàn wá ń rajà lọ́dọ̀ yìí. ọmọ ọlápọ̀ là ń gbá o
ẹ wo èmi tí mo ń jẹ gàrí oúnjẹ alẹ́ mi mo ń jẹ yìí oúnjẹ alẹ́ mi wọ́n bá ti jẹ gàrí wọ́n bù jẹ wọ́n dẹ̀ mú mi sí wọn ní ra o. nǹkan tó ń ṣẹlẹ̀ gángan nìyẹn. tó ń ṣẹlẹ̀ nìyẹn wọ́n wá rà wọ́n price ẹ̀. màmá kí lorúkọ ráìsì eléyìí ẹ máa bẹ̀ wá wò kí ló foreign rice èló lábọ̀ rẹ̀. 2.5 eléyìí nǹkan màmá kí lorúkọ eléyìí èló lábọ̀ rẹ̀. 2003. ok oríṣi méjì tó wà náà nìyẹn. olókùn eléyìí olókùúta gangan rẹ̀. olókùúta nìyẹn 2,000 olókùúta. 100,000 ní báàgì ẹ̀. èló lẹ̀ ń ra foreign rice yìí abọ́ rẹ̀ tẹ́lẹ̀ èló lábọ̀ rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. 1,500 1,200 bọ̀ eléyìí nǹkan èló ni tẹ́lẹ̀ tẹ́lẹ̀. eléyìí kò tẹ̀ kó owó gbọ́dọ̀ kọjá 1,000. èló ni olókùúta tẹ́lẹ̀ tẹ́lẹ̀. olókùúta gan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bíi 900 naira gbogbo ẹ̀ èló wà ní abọ́ ẹ̀wà báyìí màmá ẹ má bọ̀ bíbà ẹ má bọ̀ bíbà èló lábọ́ ẹ̀wà. 105 èló wà ní abọ́ ẹ̀wà gẹ́gẹ́ báyìí. 1,006 1,007. ẹ̀wà funfun mà ní màmá ìtúnṣe ẹ̀wà pupa ṣé kò sí ẹ̀wà pupa mọ́ ni ẹ̀wà pupa ni ẹ̀wà pupa ni màmá èló ní abọ́ ẹ̀wà funfun yìí. ẹ̀wà funfun jálẹ̀ 1,700 ni. èló dẹ̀ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀. pẹ̀lú bóyá 800 yìí. tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan àwọn èèyàn kì í sábà ra funfun. wọn ò ṣe ẹ̀dẹ́bẹ̀ rárá. ṣùgbọ́n lásìkò nǹkan. o ni wọ́n rọ́ọ̀ṣì báyìí. torí pé kò sówó. màmá kí ni nǹkan tí ẹ̀yin rò pé ẹ lè pàrọwà fún lèdè Nàìjíríà gẹ́gẹ́ bí ìjọba. tó tí mo lè sọ ni pé kí wọ́n ṣe ètò kan ṣàánú wa owó skul gan ó ti lé báyìí kò á gbọ́dọ̀ pẹ́ lọ́jà bá ṣe wà. tá a bá ti pẹ́ lọ́jà inú tá a bá pa wọ́n lé kálukú lọlé ni. àwọn wo ni wọ́n lé yín lọlé. àwọn táwọn náà rí jẹ ni àwọn tí láwí náà ni. tó nínú ilé kò sí sinmi bẹ́ẹ̀ yẹn sùn kò sí rọrùn bẹ́ẹ̀ yẹn tó ń lọ nígboro kò sí rọrùn tó ó ti sún wa ó ti ka everybody láyà báyìí o a sì ti fọlá dà tẹ́lẹ̀ jíjẹ mú mi tó wà nira báyìí o àbọ̀nà àbáyọ o. ṣé èèyàn lè rí ẹran 200 naira rà níbà ẹ má parọ́. ẹran 200. tí màá kẹ́ ra mo fẹ́ ẹran 200 naira mo fẹ́ fi sí ọbẹ̀. 500 gan ẹ lérí. mi ò lè rẹ́ran 500 naira níbà. 1,000 gan tí n bá gé fún yín kò lè ju mẹ́ta lọ. ẹ farabalẹ̀ ṣé bí mo máa ń rẹ́ran 1,000 naira tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí màá ṣe sí ọbẹ̀ tí màá jẹ fún bíi jọ́ méjì jọ́ mẹ́ta. Ọlọ́run ṣàánú wa o. láyé Buhari mo ṣe ń sọ yìí. ìgbà tá a yí sí ìgbà tó tá a gbúdọ̀ sọ ni ó ti sọ wá di nǹkan mi. irú ẹran tẹ̀ ń tà ní ìsìn báyìí téèyàn bá fẹ́ ra ẹran yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí èlò ni ó jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ téèyàn bá fẹ́ ẹran 5,000. tẹ́lẹ̀ báyìí gbogbo ẹran tá à ń gé tá à ń ta yìí téèyàn bá ka mẹ́fà rẹ̀ tẹ́lẹ̀ kò jà kó kán lọ. mẹ́fà. ṣùgbọ́n ní ìsìn bíi mẹ́fà báyìí 1,000 rí báyìí. 1,000 naira kó lẹ́yìn. 1,000 rí. ẹ yẹ kó 2,000 lẹ́ẹ̀kárí yín. ó 2,000 rí o. ọyọ adọgbọn bá mi tẹ ẹran 500 naira mo fẹ́ rí. ó 500 naira mo fẹ́ rí. ó rí o. all over the world ṣé gbogbo ẹ̀yin yẹn ti ń rí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà káàkiri àgbáláyé ìjọba yìí ní wá lára wọ́n ń jí ọba gbé wọ́n ń pọba nílẹ̀ Yorùbá wọ́n ń jí ìyàn gbé ebi ń pa àwọn aráàlú àwọn tó ń ta ẹran àwọn náà ń complain gbogbo sí customer àwọn náà ń complain ní gbogbo àwọn ń sọ̀rọ̀ wọ́n ní gbogbo kan lé wọ́n ní ìlú lé ṣé wá rí pé ìjọba Buhari fẹ́ẹ̀ dáa ju ìjọba Tinubu lọ ìjọba Buhari fẹ́ẹ̀ dáa ju ìjọba Tinubu lọ bẹ́ẹ̀ ṣe ń ra ẹran lọ́jà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ra ẹran lódò tẹ́lẹ̀ bí tẹ́ bá fẹ́ lọ rẹ ẹran tẹ́ bá fẹ́ lọ rẹ ẹran níbi tẹ́ ti mọ́ rẹ ẹran sáwọn Fúlàní ọmọ dà yín láàmú. dídà láàmú gidi. wọ́n sì tún dà yín láàmú. ṣùgbọ́n ní ìsìn báyìí kọ́ lọ́ọ́ ṣàánú ẹran táwọn ra àwọn Fúlàní wọ́n ti ń fogún mú wa báyìí. ọ̀dọ̀ wọn má báyìí o. kúlẹ̀ dẹ̀ fi lè gbà lára mọ́ màmá. àmì lè gbé láti inú pálí 1,500 ló bá wá nínú pálí 1,500 ṣáwá èló là ń rà tẹ́lẹ̀ báyìí ṣáwá 45,000 pánláre ó ní báyìí ní ti mẹ́rin lálé mẹ́fà lálé tẹ́lẹ̀tẹ́lẹ̀. irú àwọn ẹgbẹ́ ilé ìlú lẹ́ńtà báyìí. báyìí ní ìsìnká 500 ní báwo. ní ntẹ̀ra lélẹ̀ yìí 500 èló dẹ̀ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀. tẹ́lẹ̀ 5 mẹ́fà méje gan. ní 500 wọ́n ní 500 ó lé ó dé bá sọ fún wọn kán jọ. ṣé àwọn kọ́sítọ́mà wa ń wá sáwọn kọ́sítọ́mà wa o wọ́n ń sá ni kò ra kankan kò ra kankan o ẹlòmíì bí bá ní àwọn tòjọ́ mẹ́ta sí òsì wọn ní rárá àwọn ò rà ó ti le jù àwọn agán táǹtà gan ó le ìjọ òní mo ẹ̀ṣẹ̀ tó bẹ̀rẹ̀ mo lọ bìkan tẹ́lẹ̀ mo tún 100,000 wa owó ti tán o àròwó. gbogbo nǹkan le gbogbo nǹkan nǹkan èló wà ní páálí ẹja ilé ìbáyìí màmá. páálí eléyìí tẹ́lẹ̀ 15 báyìí 30,000 la. ó ti fi 15,000 sí lé sí. 15,000 lé sí. màmá tẹ bá wá wo ìjọba Tinubu àti ìjọba Buhari kí ni ìyàtọ̀. ó yàtọ̀ kàn pé ìjọba Buhari owó ò rí báyìí. ráìsì ní ìṣẹ̀mọye ráìsì báyìí ráìsì báyìí ó wọ́n 4,000 ráìsì àárí nǹkan fi ránṣẹ́ sílé gbogbo wa la lárúgbó lé ààrẹ ní fi kan ránṣẹ́ sí o ó ti lè jù kí wọ́n bá a jẹ kán jọ. kí ló lẹ́jà ṣe. ẹja
dodo kan ló wọ́n báyìí o àbí kan fi ìgbà kan fún àwọn ọmọ o dodo kan ló wọ́n o. ṣé wọ́n ti bímọ ni. mẹ́mi bímọ wọ́n tọ́jú wa náà ní àbí kan fi ra. ẹja tí wọ́n ń tà yìí. ẹja lélẹ̀ yìí. èló làwọn eléyìí. eléyìí 25 nàìjíríà eléyìí 2000 jálẹ̀ nàìjíríà. gbèsènu èló lẹ́dẹ̀ ń tà tẹ́lẹ̀. tẹ́lẹ̀ kò lè ju 15 12 lọ. lélẹ́yìí kékeré láwọn eléyìí. ṣùgbọ́n èso ti dè ló. ó ti da 2000. ṣénu rẹ wá dùn bí gbòǹkan ṣe wọ́n yìí. ìdùnnú òdúró. lórí ọ̀rọ̀ skul rẹ gẹ̀ẹ́ lówó skul wáyé. owó gidi ni 35,000 40,000. lẹ́sẹ̀ báyìí lówó skul èló lẹ́dẹ̀ sọ tẹ́lẹ̀. tẹ́lẹ̀ kò lè ju 15,000 12,000 kò dábàá ìdodo kan sí. ẹ̀yin ìjọba wa pàápàá jùlọ gbogbo ẹ̀yin tẹ́ ń darí wa ní Àbújá gbogbo ẹ̀yin tẹ́ àmúwò lókè gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ọmọ kékeré kan ló tún sọ̀rọ̀ yìí tí ọmọ kékeré fi lè mọ̀ pé gbogbo nǹkan le lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ ẹ wá rí wípé ìjọba Tinubu ìjọba Fáráò ni ìjọba Fáráò ẹlẹ́ẹ̀kejì inú ẹ̀ látún wà yìí wọ́n pa àwọn ọba nílẹ̀ Yorùbá wọ́n jìyàn gbé nílẹ̀ Yorùbá nǹkan tún wọ́n nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ́sítọ́mà àwọn ìlú rajà mọ́ lọ́dọ̀ àwọn ọlọ́jà kí ni kátà fẹ́ ṣe. kòkòkò la ó mọ̀ràn fàdítì kọ́ ọmọ rẹ kó mọ̀ kọ́ kó mọ̀ ká èdè Yorùbá èdè tó ṣàpèjúwe bá a ṣe tó bá a ṣe fẹ̀ tó nílẹ̀ Oòduà àwọn ọmọ káàárọ̀ oòjíire èdè Yorùbá èdè tó lẹ́wà jùlọ nínú èdè ni Yorùbá Dùn Online TV ìkànnì tó dára ni ẹ máa wò ó kẹ́ ẹ subscribe síbẹ̀.